أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. àwa tó gẹ́gẹ́ fún gbogbo ẹ̀ ó ṣe Ọlọ́run tán ti ṣípò padà. ọbẹ̀ látẹ̀rí ànábì wa Ádámà. alayhi salatu wa salam. lórí ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. wàlí muslimat wàlí mu'minat wàlí mu'minat. àfọ̀gbọ̀gbà tí gbogbo àgbà ló gbọ́dọ̀ lọ bá àmójúkò láì fún wọn. amiina. gbogbo àyàn ẹ̀dá ń bẹ lórí ilẹ̀ àná bá a fi sọ̀rọ̀ sọ. amiin. wọ́n làbẹ́ wá ká àná gúnà ẹni kò fi sọ̀rọ̀ amiina sọ̀rọ̀ ya gbọ́dọ̀ ọ̀pọ̀ Allah. kọ̀ láì ní sí wọ́n lọ. amiina. ìbánisọ̀rọ̀ wa afa Abdul Basiti ayakumullah. yóò dá lérí ìwòsàn fẹ́ni tó rí ń fọ́ wọ́n ti wá lóògùn fún wọ́n ti gbé lọ sọ́ọ̀sìpítù wọn ò ní tí ń ṣe é gbogbo tí wọ́n lò fún kò ṣiṣẹ́ wọ́n ti náwó dé yẹ kí ni wọ́n wá lò sínú Al-Qur'ani Karim tó wàá fẹ́ dá wa lérí ni abẹ́ni tí inú run ní ìsànfọwọ́ múnú tí ní inú wọ́n ti wá lóògùn fún wọn ti náwó lé yẹ inú òun yóò lọ wọ́n gbé lọ sọ́ọ̀sìpítù wọ́n láwọn òrìn tí ń ṣe é ní táwa lò sínú Al-Qur'ani Karim òun la fẹ́ mú wá abẹ́ni tí wọ́n ta lọ́fà ni ọfà tí wọ́n wá ta yìí wọ́n á gbìyànjú lórí ẹ̀ afa Abdul Basiti wọ́n wá rí ìwòsàn sí ọfà yìí wọ́n gbé lọ sọ́ọ̀sìpítù wọ́n náwó wọ́n ṣe ogbẹ̀ nǹkan yóò wá lọ ìwòsàn nínú Al-Qur'ani Karim òun la fẹ́ mú wá báyìí òun la fẹ́ jẹ́ kí ọmọ ayé jàǹfààní òun la fẹ́ jẹ́ kí èèyàn rí mú kí wọ́n dì mú kájí ká mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ nínú Al-Qur'ani Karim nínú Suratu Isra'il chapter 17 verse 82 gan lọ́wọ́ bá sọ ń bẹ̀. wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin wa la yazidu lizalimina illa khasara. ẹ̀wọ̀ lọ́n túnkẹ́. wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin wa la yazidu lizalimina illa khasara. Ọlọ́run ní Al-Qur'ani Karim yìí ń bẹ nú ẹ̀. wa nunazzilu minal Qur'ani. a ti sọ̀kalẹ̀ sínú Al-Qur'ani Karim. wa nunazzilu minal Qur'ani. Al-Qur'ani tó nínú lẹ́yìn náà lọ́wọ́ bá ń sọ̀rọ̀ pa rẹ̀. wa nunazzilu minal Qur'ani. èyí tó ní níbi iṣẹ́ iná lọ́wọ́ bá ń sọ̀rọ̀ pa rẹ̀. wa nunazzilu minal Qur'ani. Al-Qur'ani ti ń bẹnu mọ́tò rẹ̀ lọ́wọ́ bá ń sọ̀rọ̀ pa rẹ̀. wa nunazzilu minal Qur'ani. Al-Qur'ani mọ̀ kó méjì fa. wa nunazzilu minal èyí Qur'ani. ti ń bẹnu fóònù tó ń lò káàkiri ń. wa nunazzilu minal Qur'ani. òun lọ́wọ́ sọ̀rọ̀ pa ẹ̀. lil mu'minin. ajẹ́ pé wọ́n tí ò sí kú àánú fóònù rẹ̀ dálóńdù ẹ̀ báyìí wa dálóńdù ẹ̀. nunazzilu minal Qur'ani. ìwòsàn bẹ́ẹ̀nù ẹ̀. ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. wa la yazidu lizalimina illa khasara. ìwòsàn àti fi sínú Al-Qur'ani Karim yóò tún máa jẹ́ ìkẹ́ fún yín lẹ́yìn ìgbà tá a bá wò yín sàn tán ọ̀nà wọn ló fi gbà máa jẹ́ ìkẹ́ fún yín. wa rahmatun lil mu'minin. ní ti ṣe yìí ò ní ṣe yín mọ́ èyí tí ń fọ èyí kò ní fọ ọmọ bá ti lo ìwòsàn tá a fẹ́ sọ inú Al-Qur'ani Karim. wa nunazzilu minal Qur'ani ma huwa inú tí ń fọ yìí kò ní wọ ọmọ bá ti lo ohun tá a fẹ́ sọ inú Al-Qur'ani Karim. ọkọ̀ àti wọ́n ta yọ̀ lọ tó bá ti lo ohun tí ń bẹ inú Al-Qur'ani Karim. wa nunazzilu minal Qur'ani. ẹni tí ò ní ṣiṣẹ́ fún ẹni tẹ́ ń fọ tó bá lò tí ò ní ṣiṣẹ́ fún ẹnu tí inú òun tó bá lò tí ò ní ṣiṣẹ́ fún wa la yazidu lizalimina ẹni tí illa wọ́n ta lọ́pà tó bá khasara. lò tí ò ní ṣiṣẹ́ fún òun lẹni tí ń ṣe ṣèyí sọ̀rọ̀. wa la yazidu lizalimina illa khasara. ìgbà tó lò tán wá gbẹ́bu fún wa ní òlò wa ní ẹgbẹ́ tó ń lo eléyìí náà kò ní ṣiṣẹ́ fún. wa la yazidu lizalimina illa khasara. àbígbà tá intervention wa lò tán wá ní ọgbà omi orí òkè ni tó bá ti lè lòun náà kì í tó ti ọkọ̀ lò. wa la yazidu lizalimina illa khasara. intervention bá ti lè lò tán nígbàgbọ́ nínú ẹ̀ mọ́ òwúlẹ̀ tó lò nǹkan. wa nunazzilu minal Qur'ani. ó ṣe lè lò nígbà tí ológun tí ò sí ẹ̀ ló fi ní kó gbìyànjú ẹ̀ wò. ma huwa shifaa'un wa rahmatun. nítorí wọ́n fẹ́ gbìyànjú ẹ̀ bá ti lò tán fa ààrẹ balẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. wa nunazzilu minal Qur'ani. kí ni wọ́n wá lò àfa wa. ma huwa shifaa'un tí wọ́n máa jẹ́ ìwòsàn fún ọ tó tún máa jẹ́ kẹ́ fún ọ. mu'minin. òun ni súrà tó wà ní Al-Qur'ani Karim súrà tí gbogbo àmọ̀ yẹn náà ni
Suratu Yasin chapter 36 lọ́wọ́ náà Al-Qur'ani Karim. Yasin wal Qur'anul Hakim. Òun ni ẹ ké látòkè délẹ̀ àwọn akéde bíi nà máa mú wíṣà. Dáwọ́dà ṣe àyàkú lálá òkun fàyà. Ẹ̀yọ̀ kan àlẹ́kè wọ́n tí erí ń fọ́ tí wọ́n ti wá lògùn sí erí tí ń fọ́ yìí kọ̀ wá lọ àbí wọ́n tí inú run wọ́n ti wá lògùn sí inú tí ń run yìí kọ̀ wá lọ àbí wọ́n tí wọ́n ta lọ́fà wọ́n ti wá lògùn sí ọfà tí wọ́n ta ikọ̀ wa lọ ìwòsàn rẹ̀ nínú Al-Qur'ani Karim. wọ́n lò náà fílù mi nà lè Qur'ani máa ń wá ṣùgbà òun àmàtó lílé mú mi ní. chapter 36 lọ́wọ́ nínú Qur'ani tí ń bẹ ńlẹ̀ rẹ̀ chapter 36 lọ́wọ́ nínú Qur'ani tó gbé sínú mọ́tò yẹn náà ni chapter 36 lọ́wọ́ nínú Qur'ani tí ń bẹ lọ́fíìsì rẹ̀ chapter 36 lọ́wọ́ nínú Kùránì tí ń bẹ bí fóònù tó fi ń browse yẹn. wọ́n ló lè sílù mi náà lè kó àní máa wá ṣùgbọ́n àwọn ará mọ̀ tún. ọwọ́ akẹ́ látòkè délẹ̀ tẹ́ bá ti fẹ́ ké ẹ wá omi ẹ bu omi sínú kọ́ọ̀pù kan tẹ́ bá wá rí kọ́ọ̀pù báyà omi tí wọ́n ń tà ní báyà bíi bottle water ni àbí Nàìjíríà yàyà wá tún ní pure water báyà ẹ wá mu ẹ wá ké sínú ẹ ẹni tó ń fọ́ ìjọba lè ké kó ké tí ọba lè ké pẹ̀lú ìnira tó rí ìwọ tó wà pẹ̀lú ẹ̀ tánu ẹ̀ ń ṣe yìí bá a ké sínú ẹ̀. ọ̀nà náà bìlù mí náà lè Qur'ani máa wá ṣìbá o. abẹ́ni tí nírun yìí tó kọ́ búrú tánu ẹ̀ wá ń ṣe gbà wọ́n ti lògùn fún tí ọ̀lọ́ yìí tó bá lè ké kó ké tí ọba lè ké pẹ̀lú ìnira tó rí ìwọ tó wà pẹ̀lú ẹ̀ bá a ké sínú omi Suratu Yasin náà lẹ́ẹ̀ké sínú ẹ̀. máa wá ṣìfà o ọ̀rá màtó. chapter 36 lọ́wọ́ náà Al-Qur'ani Karim abẹ́ni tí wọ́n ta lọ́fà ni wá omi sínú cup tàbí kọ́ wá pure water wá ń pe pure water ní pure water Nàìjíríà tó yà mọ̀ pé Nàìjíríà nìkan kan wọ́n ti ń wò wá wọ́n ti ń gbọ́ wa àbí kọ́ wá bottle water ké sínú ẹ̀ tó bá ké sínú ẹ̀ Suratu Yasin lókè chapter 36 lọ́wọ́ náà Al-Qur'ani Karim tó bá wá lè kẹ́ ẹni tó bá kí ọ yìí táànù rẹ̀ ń ṣe pẹ̀lú ìnira tó ń rí pé wọ́n ta ọlọ́pàá ìkọ́bọ̀ ké Suratu Yasin sínú omi yìí. wọ́n lò náà sílù mi náà lè Qur'ani máa ń àṣìfà àwọn àmọ̀tò. mọ́lá yunifásitì tó bá ké tán wọ́n wá mú omi yìí yóò mú díẹ̀ nínú ẹ̀ díẹ̀ tó bá kú yóò wá dà sínú omi tí ó fi wẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run tó bá ṣe báyìí èyí tí ń fọwọ́ sí lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run tó bá ṣe bá ṣe ní kó ṣe yìí inú tí ìhun yóò sì lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run tó bá ṣe bá ṣe ní kó ṣe yìí ọfà tí wọ́n ta yìí tó ti lògùn sí láti gbé lọ sí hospital tí wòsàn òde bá tó bá sì ṣe yóò sì lọ. wọ́n lò náà sílù mí náà lè Qur'ani máa ń àṣìfà àwọn àmọ̀tò lílé mọ́ mi ní. ìwòsàn bẹ́ẹ̀ náà Al-Qur'ani Karim ìwọ ké bá ṣe ní òkè yìí ó ké Suratu Yasin láti bẹ̀rẹ̀ ọwọ́ akéde parí débi iná máa mú. ìzà àròdà ṣe ya ayakú lálà ń kún fàyàkún fasubahana lẹ́rìí bí adìrí malakutu kulli shay wà ilayhi turja'un. ayàtọ̀ parí sura náà nìyẹn ọwọ́ aké bẹ́ẹ̀ sínú omi bá ti ké tán ó ké Fatiha lẹ́yìn ẹ̀ tó bá yẹ pé wọ́n tí ààrẹ ń sìn náà lọ́ bá lè ké tó bá lè ké pẹ̀lú ìnira tó ní àwọn tó dúró tí ọ̀gá bọ̀ ké sínú omi wọ́n tó rí ń fọ́ ke tó bá lè kẹ́ tó wà pẹ̀lú ẹ̀kọ́ bọ́ ke wọ́n ti nù tí wọ́n ti lògùn fún tí ò lọ ke tó bá lè kẹ́ tó wà pẹ̀lú ẹ̀kọ́ bọ́ ke wọ́n ti ń ta lọ́fà tí wọ́n ti wá lògùn fún tí ò lọ ke tó bá lè kẹ́ tó wà pẹ̀lú ẹ̀kọ́ bọ́ ke wọ́n bá ti wá ke fún ọ tán wọ́n wá ké Fatiha ní parí ẹ̀ kí wọ́n á gbé omi yìí kí wọ́n gbé fún ẹ kó mu díẹ̀ nú ẹ̀ èyí tó bá kú kó dà sínú omi tó lọ fi wẹ̀ ẹni ẹsẹ̀kẹsẹ̀ náà ní kó lọ wẹ̀ wọ́n bá ti lọ wẹ̀ tán pẹ̀lú àṣẹ Ọlọ́run ní tí ó sì lọ mọ́ òlẹ̀ lò kankan mọ́ lẹ́yìn ìgbà yìí tó ti lo Al-Qur'ani Karim yìí. wọ́n lò náà sí ìlú Qur'ani máa ń wá ṣìfà wàrà mọ̀tò lílé mọ́ mi ní wala yazidu lizalimina illa khasara. ọlọ́run ti parí ọ̀rọ̀ tó bá tún wá lo nǹkan míì torí gba ọmọ pọ̀ lo nǹkan mi tẹ́lẹ̀ ló kọ́kọ́ lo nǹkan yẹn kó tó lọ. wala yazidu lizalimina illa khasara. ọmọ bẹ́ẹ̀ ló lógún tí à ń lọ. wala yazidu lizalimina illa khasara. ọmọ bẹ́ẹ̀ ló jẹ́ kí lòdó dé
ìtí wọ́n gbé wá fún ọ pẹ̀lú òmìnira tí ń bọ̀ ipò tó láyé kúránì. wọ́n ní ẹ̀kú nílò. wàlá yazidu lizalimina illa khasara. omi orékè nílò. wàlá yazidu lizalimina illa khasara. omi tó ti pẹ́ mẹ́ta sí lọ́kàn nílò. wàlá yazidu lizalimina illa khasara. tó bá ti lówó ló ṣe ààrẹ. wàlá yazidu lizalimina illa khasara. kúránì nìkan tó ti lò yìí. wàlá yazidu lizalimina illa khasara. afọ abdulbasiti. naam. àkótó wa máa dòdò pé ọ̀dà àwọn tá a mọ kúránì kéńkọ́ àbí àmọ́ ké súrátù yasin àhásórí tó pé kò sí kúránì ibi tá a wà kò sí kúránì lágbègbè ibi tá a wà báwa nù ilé wa kò sí kúránì ńbẹ̀ báwa nù mọ́tò wa kò sí kúránì ńbẹ̀ báwa lọ́fíìsì wa kò sí kúránì ńbẹ̀ báwa fóònù tá a ń lò kò sí kúránì lérí ẹ̀ tá a fi wá láǹfààní àti ké chapter 36 tá a wí súrátù yasin fẹ́ni tí erí ń fọ́ tó ti lògùn tí ò lọ fẹ́ni tí inú tó ti lògùn tí ò lọ fẹ́ni tí ẹ ta lọ́fà tó ti wá lògùn tí ò lọ bó láti wá ṣe tó gbé súrátù yasin tó tó gùn ẹ wá tó ń wọ ọ̀nà míì tó náà tó ń gbé wá nú súrátù bákọ́à chapter 2 verse 255 ní súrà náà ní àyà tákè ìwà wà ó ní Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ardi ma dhal ladhi yashfa'u indahu illa bi'izni ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a wasi'a kursiyyu samawati wal ardi wa la ya'uduhu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim. ọwọ́ akíáyà yìí ó kélé méje látòkèdè láti Allahu la ilaha illa huwa al-hayyul qayyum ọwọ́ akéde bí wà láyé yaudu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim. ó ké lálákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ó tún wá bẹ̀rẹ̀ àyà ilẹ̀lẹ́kejì láti Allahu la ilaha illa huwa al-hayyul qayyum ó tún kéde ìparí àyà yìí débi wà láyé yaudu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim. ó ké bẹ́ẹ̀ lẹ́ẹ̀méje ẹ̀ẹ̀méje yóò máa ṣe déédéé pòǹkè súrátù yasin ẹyọ kan tọ́ba tí wọ́n ń kí ẹlẹ́ẹ̀keje àyà yìí lọ tá a pè ní kùsíyù yìí tí ń bẹnu súrátù bákọ́à chapter 2 verse 255 ẹlẹ́ẹ̀keje rẹ̀ tó ń ké lọ yìí tọ́ba tí wọ́n á kéde bí wọ́n láyé udò hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim. ọwọ́ apá abẹ́lẹ̀ méje ó wà ní wọ́n láyé udò ìsúnmọ́ wọ́n láyé yasin wọ́n láyé udò ìsúnmọ́ ẹlẹ́ẹ̀keje nu ó wà wí wọ́n láyé udò ìsúnmọ́ wọ́n láyé yasin ó wà wí náà lẹ́ẹ̀méje sómi tẹ́ ẹ bù kalẹ̀ omi tẹ́ ẹ bù sínú kọ́ọ̀pù àbí ẹ̀rí kọ́ọ̀pù tẹ́ bomi sí tòsí àbomi tó wà nù bottle water àbẹ́ ẹ̀rí bottle water rà àbí omi tó wà nù lẹ́dà táwọn ń pè ní pure water ní Nàìjíríà tẹ́ ẹ gbé kalẹ̀ yìí nígbà tẹ́ ẹ rí súrátù yasin ké nígbà tí ò sí kùránì nítòsí ọ̀dọ̀ yín tẹ́ ẹ sì rí ha ṣe rí tí ò sí kùránì lọ́fíìsì tó wà pé ta ṣe pé orí chapter 36 sí tí ò sí kùránì nínú mọ́tò rẹ tí ò sínú ilé rẹ tí ò sínú fóònù rẹ gbogbo wa ó jẹ́ ká mọ kùrìsíyù lórí àwa tá a bá mọ kùrìsíyù lórí ẹja lọ háyà yìí. wanunazilu minal qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. kùrìsíyù yìí méje rẹ̀ àwọn ake sínú omi ẹlẹ́ẹ̀kejì tá a bá ń ké lọ yìí ibi ìparí àyà yìí wàlá yaudu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim. ibi ìparí àyà yìí àwa wíwù náà bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì apá wàlá yaudu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim. yóò máa ṣe déédéé súrátù yasin ẹyọ kan tọ́ba ti wá ké tán sínú omi bẹ́ẹ̀ ká wá ké fátìhà sí ká gbé fẹ́ni tí erí ń fọ́ tí wọ́n ti lògùn fún un torí fífọ́ yìí ọ̀ lọ ká gbé fẹ́ni tí inú run tí wọ́n ti lògùn fún un tí inú run yìí ọ̀ lọ ká gbé fẹ́ni tí wọ́n ta lọ́fà tí wọ́n ti wá lògùn fún un tó ti lọ sọ́sìpítù tí ìwòsàn yìí tí ò rí ìwòsàn lórí gbogbo tí wọ́n ti lò fún yìí ká gbé fún un kó mú tó bá lè ké fún alára rẹ̀ kó ké bọ̀bí ìnira yìí bá mú dáàyè pé kò lè ké fún alára rẹ̀ kọ́ wẹ́ni bá ké kùrìsíyù méje
kọ́ wá para wà láyà odò ìsúnmọ́ wà lálẹ́ àti lẹ́ẹ̀méje níbi ẹlẹ́ẹ̀keje kùrùsí tí bá ń ké lọ́wọ́ tó bá ti wá pa rẹ̀ tán kó ké fatia bá ti ké fatia tán ìwòsàn bá dé bá ń tọ̀hún kí ló dé Kùránì ti tó fún wa kí Ọlọ́run bá sọnù Suratu Yunus chapter 10 verse 57. yá ayyuhan nasu qad ja'atkum maw'izatun min rabbikum. ọlọ́jẹ́ ká mọ̀ pé alákọ̀ọ́gbàgbé lọ́mọ ànábì Ádámù. yá ayyuhan nasu. tóyìn tá a wí yìí ọ̀pọ̀ èèyàn ni ó pàtàkì ẹ̀. yá ayyuhan nasu. èyí tá a wí yìí ọ̀pọ̀ èèyàn ni ó mọ iye ẹ̀. yá ayyuhan nasu. kí ṣe gbogbo èèyàn náà ni ó mọ iye Al-Qur'ani kẹ́yìn ọlọ́wọ́ ní. maw'izatun min rabbikum. ìwọ alákọ̀ọ́gbàgbé àpèyìn. ayyuhan nasu. mọ̀ bọ̀. qad ja'atkum maw'izatun min rabbikum. pàápàá ìsítí ti wá bá yín látọ̀dọ̀ Ọlọ́run ọba. maw'izatun min rabbikum. ọ̀rọ̀ tí èèyàn máa ń gbọ́ tí ó jẹ́ kéèyàn mọ iye ara rẹ̀ ó ti wá bá yín látọ̀dọ̀. wa shifa'un lima fi suduri. eléyìí tó yóò máa jẹ́ ìwòsàn fún yín. wa shifa'un lima fi suduri. eléyìí tó wòsàn fún yín eléyìí tí ń dààmú yín. wa shifa'un lima fi suduri. eléyìí tó wòsàn fún yín yóò máa jẹ́ ìwòsàn fún yín eléyìí tí ń bẹ́nu wa ọ̀tá yín. wa rahmatun lil mu'minin. yóò tó wá máa wá tọ́ yín sọ́nà kó lójú ọ̀nà tí ẹ dá. wa rahmatun lil mu'minin. ní stéèdì tó fi máa lọ sí ayé mẹ́ta lọ́kan tó fi máa lọ sí orí òkè tó fi máa lè gba omi ẹ̀mí mímọ́. qad ja'atkum min rabbikum. nígbà tó yín fọ tí ẹ wá lọ yìí bomi sínú kọ́ọ̀pù. qad ja'atkum maw'izatun min rabbikum. ìgbà tí inú wọ́n tí ò lọ yìí bomi sínú wa kọ́ọ̀pù. shifa'un lima fi suduri. nígbà yẹn ta lọ́fà àtẹ́tí lògùn sí tí ò lọ ìbomi wa sínú kọ́ọ̀pù. hudan wa rahmatun lil mu'minin. wá ké Suratu Yasin chapter 36 wá ké látòkè délẹ̀ wá ké sínú omi náà ké sínú ẹ̀ tó bá ké tako ké Fátíà lẹ́yìn ẹ̀ kọ́ wa mú díẹ̀ nínú ẹ̀ yìí tó kú kọ́ da sínú omi tó fi wẹ̀ kọ́ lọ fi wẹ̀ ìwòsàn bá dé bẹ́ẹ̀ wọ́n tó bá mọ Suratu Yasin àbí tó ọmọ Kùránì ké Kùrìsí ọ̀sà ha sórí àbí tí ò sí Kùránì lágbègbè bí tọ́ wà Kùrìsí ọ̀sà àti ha sórí Kùrìsí tá à ń sọ yìí fásitì kan ni ní Suratu Baqarah chapter 2 verse 255 lọ́wọ́ wá ké látòkè délẹ̀ wá ké àyà yìí fásitì yìí wá ké ẹyọ kan rẹ̀ Kùrìsí yìí wá ké lẹ́ẹ̀méje bẹ́ẹ̀ tó bá ké lọ tó débi ẹlẹ́ẹ̀keje ìgbẹ̀yìn ẹlẹ́ẹ̀keje pé wala ya'uduhuma ọwọ́ àwọn òun náà bẹ́ẹ̀ lẹ́ẹ̀méje ó wí sínú omi yìí tó bá ti wá wí tán àké Fátíà lẹ́yìn ẹ̀ wá gbé kó mú díẹ̀ nínú ẹ̀ èyí tó kù dá sínú omi tó fi wẹ̀ ìdáwọ́ lọ ké fún ara rẹ ni àbí wọ́n ké bó wọ́n bọ̀ ké sínú omi nígbà tí ìnira yìí ti pọ̀ jù eléyìí ti tó wòsàn fún ẹ. wa shifa'un liman fi suduri wa hudan wa rahmatun lil mu'minin. bákan yóò bá bọ̀ lẹ́yìn ìgbà tó bá ti lọ́lọ́run nídìílé ẹja lọ́lọ́run ẹja máa pọ́ lọ́run lọ́lọ́ eléyìí ti tó wàásí fún wa látọ̀dọ̀ Ọlọ́run ọba ni eléyìí ti tó fi wá lọ́kàn balẹ̀ láti fi wá mọ̀nà láti jẹ́kẹ̀ẹ́ fún wa fẹ́ni tó bá nígbàgbọ́ lérí ẹ̀ àtẹni tí ó bá nígbàgbọ́ ń pa Kùránì kí wọ́n ké odidi Kùránì fún kò lè ṣiṣẹ́ fún ẹja nígbàgbọ́ nínú Kùránì Karim torí Al-Qur'ani Karim tẹ́ ń wò yìí láwọn stein àtàlẹ̀kùnrin ala jabalin law ra'aytahu khashi'an mutasaddian min khashiyatillahi wa tilka al-amsalu nadribuha la'allahum yatafakkarun. bẹ́ẹ̀ bá gbé Kùránì lórí òkè yìí òun ní ìṣòro. law anzalna al-Qur'ana ala jabalin. òkè yẹn òun lórí tí ń fọ́ tẹ́lẹ̀ òkè yẹn òun nínú tí ń rún ẹ́ tí wọ́n lóògùn sí tí òkè yẹn òun ní apá tí wọ́n tẹ́ tí lóògùn sí tí ọ̀lọ́. law anzalna al-Qur'ana Yasin sínú ẹ̀ ala jabalin látòkèdè rẹ̀ kéṣù la ra'aytahu khashi'an. ẹ̀yin tẹ̀ bá ní Kùránì tẹ́bi Yasin fẹ́ni tí ní amú yìí ẹ ké Kùrìsí yìí. wa tilka al-amsalu nadribuha lin-nas. Suratu Baqarah Kùrìsí yìí náà wà. ẹ bẹ̀rẹ̀ Kùrìsí yìí láti Allahu la ilaha illa huwa kéde wala ya'uduhuma wa huwa al-'aliyyul 'azim. méje rẹ̀ ni ẹ ké lẹ́ẹ̀méje ẹlẹ́ẹ̀keje bẹ̀ wá para wala ya'uduhuma ẹ para bí wala ya'uduhuma ẹ para wọn náà lẹ́ẹ̀méje ń bí ẹlẹ́ẹ̀keje tẹ̀ ń ké lọ yẹn ẹ para rẹ̀ sínú omi wọn
ẹ bá pààrẹ̀ sínú omi yẹn tán ẹ wá ké fátíà sí i ẹ bá ké fátíà sí tán ẹ fún un ní díẹ̀ múnú ẹ̀ èyí tó kù kó dà sínú omi ìwẹ̀ kó fi wẹ̀ lẹ́yìn ilé ìwòsàn bá dé bá ìwòsàn bẹ́ẹ̀ ní Al-Qur'an Karim ẹni èyí tá a wí kọ́lọ́njọ́ ṣe ọ́ láǹfààní kọ́lọ́njọ́ gbọ́ yé tó bá gbá etí ọ̀tún wa wọlé kọ́lọ́májì ògbà tòsí jáde ọ̀la ẹni sí ọlọ́ ṣùgbọ́n obìkà ọ̀bìnrin sáàtì àmẹ́yà sí fúnra wa sálámù alálímúrísẹ̀lì náà wálé àmúdòlélà rabbil alamin.